gbogbo ẹ̀yin tí ẹ advice mi pé kí lọ ta tẹ́tẹ́ ara máa pa gbogbo yín. Bẹ́ẹ̀ ni èmi fi 3 million ta tẹ́tẹ́ mo gba 2 million mi padà owó kún 1 million gbé sọ́hùn. Anybody bá tó advice pé kí lọ ta tẹ́tẹ́ ara pa finally nìyẹn olùgbàdì ayé ọ̀lẹ́ ti gbọ́ ẹ̀. So láti ní lọ báyìí kò sí nǹkan tó jẹ́ moderator mọ́ àti Lighton ni o àti New Glory àti anybody mi ò fẹ́ rí wọn ní moderator òfò kan mọ́. So mo sẹ́yìn ní sẹ́ anybody tó bá ti wá sókè tó bá ti advice mi lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ wípé Ọba Solomon ló máa ta tẹ́tẹ́ o ìgbà tí ẹ ò ti yọ̀ yẹn mi ò fẹ́ rí yín má ní moderator àwọn moderator dà. Where is my níbo mo ti ń wo àwọn moderator okay ó dìgbà tó bá wá sókè gbogbo wọn ni máa yọ dànù lálẹ́ ẹ má advice mi mọ́ mo ní mi ò ta tẹ́tẹ́ sí dandan ni. ẹ bá mi share live yìí sí New Glory àti Lighton mo fẹ́ yọ wọ́n kó nínú moderator mi ò fẹ́ rí anybody máa nínú moderator mo sẹ́yìn níṣẹ́. ẹnìkan wá ń wá ṣòfò fún mi èmi tó ti repent látànà 2 million tí kí lórúkọ ẹ̀ tó fún mi rocket light science ẹ̀ tó gba 1 million nínú ẹ̀ lọ. mi ò ta tẹ́tẹ́ mọ́ ni mo sọ mi ò fẹ́ mọ̀ tó bá wọn kí gbogbo géèmù wá mi ò fẹ́ mọ̀ mọ́ I don't want to hear anything about tẹ́tẹ́ again. ẹ share live sí Lighton àti New Glory kan wá síbí mo fẹ́ yọ wọn kó nínú moderator mi ò fẹ́ rí wọn mọ́ níwájú mi. They are bad market to me àwọn ló kó bá ìgbésí ayé mi. But mo lè ṣáàṣì wọn náà bá fẹ́ yọ ọgbọ́n kó ní moderator ẹ̀ tẹ́mi kò síbi tí mo sì lè ṣáàṣì wọn. ìfẹ́ rí gbogbo yín mọ́ kò sí ìgbà tàbí wúlò fún mi. mi ò fẹ́ rí èèyàn mọ́ ẹ ní kí fún wọn ní ara fẹ́ pa yẹn mi ò fẹ́ rí anybody ní moderator mi mọ́ ẹni kí n máa fi kíní kan sílẹ̀ I don't want to see them in my moderator I don't want to see anybody in my moderator again. No more moderator. ìpè ayé yín ò bá tèmi jọ spirit yóò bá yín spirit yóò bá mi ṣiṣẹ́ ẹsẹ̀ yóò dá bad market ní gbogbo yìí. mo
kó 3 million lọ fi ta bet mo gba 2 million padà wọ́n tún jẹ 1 million mi. That is a stupidity. Ẹ̀dí Ṣàngó bá fẹ́ pa tó bá tó wá sọ̀rọ̀ bet níwájú mi máa ní kí Ṣàngó padà. Ẹ̀dí jẹ́ kí inú bí mi gan. Wọ́n ní mi ta tẹ́tẹ́ mọ́ is it by force. Mi ò fẹ́ rí anybody ní moderator. Ìjọ tó bá tó wá sí tẹ́tẹ́ fún mi. Ìjọ ẹ̀ ló mo máa blog pẹ̀lú live. Àbúrò yẹ. Ọba. Mo sọ fún ẹ lẹ́ẹ̀kan wípé. I get to show up to the office. Mo sọ fún ẹ pé mo gbé sexy. Mo gbé Atletico bá drop sexy wọn náà sexy. So out of 3 million tí mo fi ta 2 million pé mo gbà padà ní ẹ̀. Wọ́n jẹ 1 million mi. Wọ́n ní mi ò ta mọ́ sí dandan mi. Zíbà ẹ̀fọ́. Ọba mo sọ fún yín wípé tó bá tún sọ̀rọ̀ tẹ́tẹ́ máa ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà. tó bá tún sọ̀rọ̀ tẹ́tẹ́ máa block yẹ. Mi ì sọ tẹ́tẹ́ mọ́ Bob. Má tún wá ẹ̀sùn má tún sọ̀rọ̀. Mo ti gbọ́ ọba. Sọ̀kan mi ò sọ̀rọ̀ mi ò fẹ́ mọ́ nípa tẹ́tẹ́. Ọba ṣẹ́rí congratulation mi ṣàgbébàdàn pé mo pẹ́ jẹ́ ṣẹ́rí congratulation mi ṣẹ́rí. Ọmọ àlọ́ ti comment section. Mo jẹ wọ́n ní mo lose ti 1 million wọ́n ní mo jẹ jíjẹ dáadáa wọ́n ní mo jẹ wọ́n ní mo lose ti 1 million sọ fún mi pé mo jẹ. What do you mean by mo jẹ? Owó tí mo lose ti gan ju 1 million lọ at least owó tí mo lose ti gan wọ 1 point something. Ó jẹ kí ló jẹ? Congratulations congrats obo. Everybody bá tó wá wá ẹ̀sùn tẹ́tẹ́ ọ̀fọ̀ fún mi níbí. Ó máa gbè pé o. Ẹ̀rọ gbọ́ easy ni. Torí tí iná mo ṣe ta tẹ́tẹ́ pé kí lè máa rówó fún gbogbo ẹ̀yin tẹ́ wà níbí yìí. So mi mọ̀ pé ẹ máa padà dá mi sí gbèsè. Wọ́n tó bá tó pé mi congratulations máa yọ ẹ́ dànù. Wọ́n ní ká máa advice ní pé kí ta tẹ́tẹ́ mọ́. Ìbá owó kékeré tó wà lákàntì mi kí n máa fi jẹun. Tẹ́tẹ́ tó gba 1 million lọ. Anybody mo pè tó bá tó wá sókè mo kàn tó mú àmọ̀ràn tẹ́tẹ́ wá àbí o sọ nípa ẹ̀ máa yọ ẹ́ máa block ẹ̀ dà mi ò fẹ́ gbọ́ mọ́. Mo ti repent. Ṣé dandan ni wọ́n fi ta tẹ́tẹ́? Àdúná of London ṣẹ̀ṣẹ̀ wà láyé. Mi mọ̀ pé ẹ̀sìn yẹn exist o. Ẹ bá fún mi lówó ni tí bá gbé yín wá sókè. Má sọ̀rọ̀ nípa tẹ́tẹ́ o. Àdúná of London. Pretty good. Yes, kí la fẹ́ bá wa sọ? Wo máa èso fẹ́ sọ̀rọ̀ ní abẹ́kan fà ṣeré ń bí?
rò pé mi ráyè rédèrèdè ni. Hello. Ọba àgbáyé wọn. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Bàbá àgbàlagbà ẹ kálẹ́. Oh, Ẹ kú àtàrọ sá. oh. Mo ní question tó fẹ́ béèrè ní sá o. Go on. Tí ọba jẹ́ ọmọ Abẹ́òkúta tó lè jẹ́ Christian, real Christian, ó lè fọmọ Ìlọrin tó bá jẹ́ Muslim. Tó jẹ́ real Muslim ọmọ Ìlọrin. Ó lè fẹ́ ni. Táwọn parents ò bá gbà nǹkan pé kẹ́ni lọ switch sí Muslim. Láwọn family yàwó. Kí ni kí ẹni ẹ ṣe? Ṣé ọmọ yẹn ti bímọ àbí kò ti bímọ? Ó ti lóyún bọ̀ wọ́n láwọn máa ṣe oyún yẹn, ó wà lórí wọn láwọn máa yọ oyún yẹn. Tí pé ọkọ jẹ́ Christian, gbogbo family ọkọ Christian, gbogbo family yàwó Muslim. Ìlọrin ni indigidi Ìlọrin ni wọ́n. Ẹ sọ fún wọn pé kán lọ sí bó bá ṣe wọ̀n. Àwọn ló ní bùkátà. Bọ̀ tí ẹ bá láìkẹ́ ọmọ yẹn, Bẹ́ẹ̀ni, ẹ lè lọ rìpọ́ọ̀tì wọn lé police station. ok, Pé mo ti fọ́mọ yín lóyún o, mi ì ní kẹ́ fún mi lọ́mọ yín o, bọ̀ tí kọ́kọ́ gbọ́dọ̀ sóyún inú ẹ̀. oyún inú ẹ̀, ok, That is the key. ok. God bless you, ọba ṣe. Hello, Papa Ward, ẹ on mute. Kẹ́sọ̀ kọ́tẹ́ fẹ́ sọ. Bàbá mi ọba àlùbáríkà ń kẹ́kọ̀ọ́ níṣẹ̀mí o. Àṣẹ kílẹ̀ fẹ́ bá wa sọ. Ẹ̀gúnjọ́ mẹ́ta ẹ kó àjẹpẹ́ o. Àṣẹ. Ọ̀rọ̀ tẹ́tẹ́ náà mo fẹ́ sọ ni pé mo fẹ́ advise àwọn tó máa ta tẹ́tẹ́ kán dákun torí Ọlọ́run. Kán máa ta kán jẹ́ ká dúró ti Olúwa. Ok, ẹ ti ta lé. Ẹ ti ta lé fi ta. Mo ti ta tẹ́tẹ́ rí o. Mo ta kódà tí mo tún fi ta mo ta tẹ́tẹ́ pa lórí ni tí mo ṣe wà yìí. Ẹ ti ta lé fi ta tẹ́tẹ́ rí ni. Bẹ́ẹ̀ ni àgbẹ̀rọ̀ dáko olórin tí tó ń ta tẹ́tẹ́ ni. Báwo lẹ ṣe wá sí survive? Use poison to kill poison ni ẹ rí inú kọ́mẹ́ǹtì mi ni just like mo padà fílẹ̀lẹ̀ ni wá fèsì job mi mo fèsì iṣẹ́ tí mo ń ṣe ọlọ́dẹ wa bí abùkátà yẹn. Ẹ bá mi sọ 500,000. látòrí bàbá àjẹbú mo ti bẹ̀rẹ̀. Ẹ bá mi sọ 500,000 ní ìgbẹ́ mi kí lè repent. Ẹ gbọ́ mi. Kí lẹ sọ? Ẹ bá mi sọ 500,000 nínú owó tó ń jẹ mí kí lè repent. ṣé báyìí Ẹ nà. ọba ìlú lọkọ mi ń pa tí ń gba one way tí road safety tó wá mú mi. No. Ẹ ṣàánú mi. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ pé ti rí ṣe ní lẹ́yìn tẹ stop tẹ́tẹ́. Ẹ tó bá máa. Méjì stop ẹ inshallah. Ọ̀rọ̀ tí. Ká ní pé lẹ́yìn tẹ stop ẹ̀ ń sì tẹ́tí kọ́lé la lè gbọ́rọ̀ sí nílẹ̀ ni. Nǹkan tẹ stop tẹ́ ò tí ì rí sí. Ẹ wá ní káwa máa stop. Àwa máa ta tẹ́tẹ́ kú ni. Nọ́mbà àwọn aláwọ̀ ìjọmọlúwàbí lélẹ́yìí 091 1873 9878 091 1873 9878 that is it. Dáhùn yẹn kò sáyẹ ẹjọ́. Àwọn original babaláwo mo ti pe nọ́mbà ẹ̀ fún yín. Lẹ́yìn yẹn tẹ́nibọ́dì bá béèrè question lọ́wọ́ máa gbé pé. Daddy. Kálẹ̀ o. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. A dúpẹ́ fọ́lọ́run sá. Ṣé ní béèrè Ẹ kú ètò. Sá? ṣé
ṣé ẹ ní ìbéèrè ni? Mo ti ẹ̀ṣẹ̀ join ni, mo ṣẹ̀ join ni mi mọ program tẹ́ ń bá lọ. Ṣé ẹ ní personal ìbéèrè tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi? Ọ̀rọ̀ nípa láìfù náà ni. Ṣé ẹ̀yin ti marry? Sá? Ṣé ẹ ti marry? Bẹ́ẹ̀ ni, mo ti láfẹ̀sọ́nà. Bẹ́ẹ̀ ni. Ọ̀dà. Látọdún mẹ́rin tẹ́ ti jọ fẹ́ra yín? Láti tó ó ti ń lọ sọ́dún méjì ṣáṣà. Ṣé ọdún ilẹ̀ máa ṣe wedding àbí ìdọ́dún mẹ́ta mi? Rárá o, ọdún yìí náà ni pẹ̀lú ògo Ọlọ́run. Ọlọ́run á fún yín ṣe. Àmín àmín àmín. Ṣé nígbà tí Àmín àmín àmín. nígbà tí ẹ̀yin wo relationship lọ? Ṣé nígbà tí àmín àmín. Pẹ̀lú ojú ìwòye yín, ṣé ẹ believe wípé ìfẹ́ sì wà? Bẹ́ẹ̀ ni, mo believe pé ìfẹ́ ṣì wà. Ẹ Mo pẹ̀lẹ́. believe ẹ but èèyàn gbọ́dọ̀ sọ pé ìfẹ́ náà wà náà o. Èèyàn gbọ́dọ̀ wà careful náà ni kéèyàn má lọ sọ́ra rẹ̀ di àkèré tó ń yọ̀ kó má lọ ya nítan. Irú àwa báyìí wọ́n ti gé wa létí lọ, àwa àgbàgbọ́ nínú ìfẹ́ mọ́, ó complete làwa dókè. Ẹ̀ pé yín ti dàgbà. Arúgbó lè bàbá wa lè yí jẹ́ bàbá. So ṣọ́ọ̀ṣì wo lẹ̀yin ń lọ? Fearless. Zion ni àbí? Sá? Zion. Bẹ́ẹ̀ni. Ẹ̀yà akọrin Zion nìkan ká gbọ́. Mo dẹ̀ tún máa ń lọ sí ìyẹn mo ṣe ń lọ bẹ́ẹ̀ ní o Abundant Life gangan ni gospel gangan ni church tí mo ṣe ń lọ sí Fearless. Ẹ kọrin gospel kan kí n gbọ́. Ok o. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Títí láíláí lọ́pẹ́ mi lọ́dọ̀ rẹ. Ẹ̀ẹ̀kan pé mo ní kẹ́ kọrin ẹ lọ máa kọ́lé tó kù ní comment section. Ẹ ti ń kọrin jù, mo ní kẹ́ kọrin kan ẹ ti tó fẹ́ máa rí ṣé bíbí Jesus ni. Mo ní ẹ kọrin ẹ̀kan ẹ ti kọ́ tán lẹ́ẹ̀kan ẹ ní sùúrù mi ní kẹ́ tó gbé lẹ́ẹ̀kejì ẹ ti fẹ́ sọ bí ti ṣọ́ọ̀ṣì nìyẹn náà. Títí láì lọ pọ́ mi lọ́dọ̀ kí n tẹ̀ ń pẹ̀lú gbogbo ẹ̀. Àwọn tó bá gbàgbọ́ ló máa ní gbogbo àwọn ṣùgbọ́n mi ò láìkí orin tó pọ̀. Olé o. Ẹ káàárọ̀ bàbá ẹ. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ káàárọ̀ sà. Kí ni ìbéèrè ni? Àwa àráyè ẹjọ́ tó pọ̀ bí i. Mo sì bẹ̀rẹ̀ pé ẹbẹ̀ lẹ́kan pé ṣé ìfẹ́ sí wa kò sí nǹkan tó ń jẹ́ ìfẹ́. Alright sir, no problem. Wọ́n ti àwọn hot people náà ti hot ẹ̀yin náà ẹ̀yin náà gbàgbọ́ nínú ìfẹ́ mi. Ẹ ló ṣe ẹbí sì ni. Àwa máa ń láìkí tá a bá ti ń báyọ̀ sọ̀rọ̀ kó máa ṣe tìkọ̀tìkọ̀ a máa ń láìkí ẹ máa sọ̀rọ̀ sharp because àwa ọmọ lówó ń bì. Ayọ̀. Ọba àgbáyé. Kí lẹ fẹ́ bá wa sọ wait on get. Bàbá nípa ọ̀rọ̀ owó tẹ lùsùn fẹ́ bá yín sùn. Èwo lẹ fẹ́ bá mi sọ ń bẹ̀. Ọba ṣé lóòótọ́ láì lóṣù owó lóòótọ́ àbẹ̀rẹ̀ kan káṣí close ní ọba. Ìwọ lè ṣeré ṣe a ní mo gbé sexy 1 million. Mo gbé Atletico mo gbé 1 million.
so mo wá gbé gógó Atletico yẹn gógó yẹn nìkan ni mo jẹ sex yẹn gan ká ní pé mi ò tètè withdraw owó mi nígbà tí wọ́n fẹ́ máa jẹ lọ owó mi ò bá pé 2 million gan mọ́. ọba ṣé game yẹn ó ti lose báyìí gbogbo ẹ̀ ti lose ẹ̀. gógó yẹn nìkan ló wá sẹ gógó is 1.something million na 1.5. Okay èlò lè wá lose báyìí totally gbogbo ẹ̀. 1 million mo lose. 1 million lè lose báyìí. màá refund 300,000 bẹ́ẹ̀ ọba. ṣé kí n máa pàkán nọ́mbà mi sìn. bá ti di 12 gẹ́gẹ́ máa ṣe this 11:50. ṣé àkán nọ́mbà mi ti wà lọ́wọ́ yín ni. mi níbọ̀ mo ní WhatsApp ṣá bọ̀ ẹ tó bá mi send ẹ̀ ṣá. 3,400. ẹni sọ̀rọ̀ kí wọ́n bí tí wọ́n wá kọ́ sí o. ok ẹ screen touch yẹ òun ní glory score yẹn 3,400 31,258 ẹ kàn screen touch yẹ bẹ́ẹ̀ First Bank. ok màá message yín WhatsApp nígbà tí send ẹ̀. God bless you, thank you. Alright, ọba àgbáyé. Yáyé lọ. Ó ti lọ bẹ́ẹ̀. I will give you 100k. Fresh hero boy. Oya 3,400 31,258 First Bank. Sáìtẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀. Wọ́n mi lọ yẹn dùn mí gan owó tí fẹ́ máa fi jẹun ni. Ẹnìkan kan wá lọ wá sí fún mi. Mo ní mi ò ta tẹ́tẹ́ mọ́ sí dandan. Mi ò láì kí kan máa bá múdù mi jẹ o. Ẹnìkan dẹ̀ wá sí fún mi lẹ́ẹ̀kan wípé kí n má ta mọ́. Ó dà pé Dr. Dre ni o. Ó dùn mí gan seriously. So gógó ẹyọ kan péré ni mo jẹ. Ó dùn mí gan. 1 million tó yẹ pé mo ra fi ń jẹun díẹ̀díẹ̀. Ẹnìkan wá gbà lọ lọ́jọ́ kan. Mo tètè jáwọ́ tẹ́lẹ̀ o. Mo ti jáwọ́ o. Àwọn oníwà ẹ̀sùn òfò ló wá wà ẹ̀sùn fún mi. Àwọn tó máa gbèpè. Mo ti jáwọ́ tẹ́lẹ̀ o. Anybody bá tún sọ̀rọ̀ tẹ́tẹ́ níwájú mi. Block ẹ̀ dà mi fẹ́ gbọ́ mọ́. I don't want to hear ìbá tẹ́tẹ́ again. Ẹ̀dọ́ àwọn kò pé òkú lọ́ máa ta. Anybody má tọrọ sọ̀rọ̀ tẹ́tẹ́ létí mi má mi fẹ́ gbọ́. Wọ́n jẹ́ 1 million mi nìyà Dr. Dre. Wọ́n jẹ́ 1 million mi nìyà. Mo ti sọ pé mi ta tẹ́tẹ́ mọ́. Àwọn olè wàásù òfò. Wọ́n jẹ́ 1 million mi nìyà. But ẹnìkan tẹ promise mi lówó gan lé ní ipò máa fún mi lówó tálẹ́ ní ẹ̀nà lánàá. Ẹnìkan promise mi lówó lé ní. Tẹ́nibọ̀dì bá tún sọ̀rọ̀ tẹ́tẹ́ níwájú mi pé máa padà nù. Veron. Ó dà pé Veron. Fẹ́ràn. Ẹ̀rí àwọn asín Liverpool wìwí tó. Liverpool wìwí. A ní mi ò ta mọ́ sí dandan ni. Ìbá àwọn tí gbogbo àgbáyé wìn nìkan kàn mí sẹ́yìn. Mo ní mi ò ṣe mọ́. Ọba. Ṣé kìí sọ̀rọ̀ tẹ́tẹ́ ló fẹ́ ta? Torí ó máa bára kó bá a. Mo burú wọn ṣe wà yìí o. Tí bá wípé kíní kan mi fẹ́ gbọ́ mọ́ tó bá mi fi ṣeré ó léwu. Tó bá mi sọ̀rọ̀ tẹ́tẹ́ tó bá sọ̀rọ̀ tẹ́tẹ́ níwájú mi. Ìmọ̀ ọ̀dọ́ kàn mí kan Liverpool kára pa Liverpool dà. Bó nǹkan wìn bó bá nǹkan máa wìn kí n tèmi pẹ̀lú yẹn. Mo ní mi ò ta mọ́. Ṣé dandan ni? Ó máa wo ti mute o. Mi ò rí 500,000 o. That was a boom investment 500,000. Ẹ̀dá ọ̀la rò pín sá. So anybody kó di bet kó di tẹ́tẹ́ ẹ̀ mọ́. So Dr. Dre kí ló lè wá sí fún mi báyìí? Máa kébí lù mí pa.
má ro tẹ̀sẹ̀ mi mi ò ní ta ọjọ́ mi tí báyìí tó ta mọ́ kó má ṣàánú mi mọ́ tí ẹ ṣe orí ẹyọ kan yìí fún mi kí wọ́n mi lọ mi kó tiẹ̀ padà. Ó dùn mí o ó dùn mí o ó dùn mí ó dùn mí ó dùn mí gan. Ọba yóò still dey alive mo ti kú náà mo tún padà wá ní rìdìrìdì ẹ̀ṣẹ̀ mi náà mo ti ń jẹ́wọ́ yìí náà mi ò ní ta mọ́sẹ̀. Ọ̀yá Dr. Dre sọ̀rọ̀ kí ló lè ṣe fún mi bóyá lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí. A ní anything tẹ́tẹ́ mi ò ta mọ́ anybody tó bá ti bá mi sọ̀rọ̀ tẹ́tẹ́ ní comment section ní DM mi WhatsApp máa block ẹ̀ máa block ẹ̀ dànù ni mi ò fẹ́ gbọ́ mọ́sẹ̀ mo ní mo ti repent. So easy. Over this thing they pay me. Mi ò ní ta mọ́sẹ̀ tí báyìí tó ta kẹ́ má ṣàánú mi mọ́. Kàn ṣàánú mi kí wọ́n mi lọ mi tó tiẹ̀ lọ ẹ kó tiẹ̀ padà. Ó tiẹ̀ jẹ́ 500,000 nínú ẹ̀ ní ẹ lè bá mi san. Torí bí máa lù mí pa láìpẹ́ yìí tí mi bá rí 1 million yẹn padà. Jẹ́ kí n gbé lédè wọlé bóyá aróore tó lè ṣe fún mi tó bá lè ṣe oore fún mi kí já ẹ̀ dànù kí block ẹ̀ á jẹ́ pé ó wúlò fún mi ni. Hello Mrs. Koro. Hello Mrs. Koro. Adelove. Adelove. Sir. Ẹ ń kà mí lóhùn ni. No sir, network ni ẹ má bínú sir. Wọ́n ti jẹ owó mi tẹ́tẹ́ ti jẹ 1 million naira mi so èlò lè bá mi rí dá padà ń bẹ̀. Ebi máa pa mí kan lọ́jọ́ mẹ́ta yìí kò sí ọ̀kan ńlẹ̀. Ní rírú ẹ̀ kábíyèsí. Hello so fẹ́ ọmọ wàásù níbí ni àbí kí já ẹ̀dá mo ní wọ́n jẹ mí wo ní àní ní rúrú ẹ̀ ṣé kìí sojú gbogbo àgbáyé náà ti jẹ mí sí ni irú ìwàásù wo nìyẹn. Mo ṣe join ni mi ò. Wo dẹ̀ ti gbọ́ ìsìn pé wọ́n jẹ mí kí ló lè ṣe fún mi dáìsọ̀. Mi ò bẹ́lẹ̀ bí sí. Ṣé ká máa donate ni o? Náà. Ok ẹ bówó fún wa ń gbà ẹ̀. Èlò ló máa donate nínú owó yẹn sẹ́ẹ̀. Bella Jadan saya Davi New Glory èlò ló máa fún mi nínú owó yìí. New Glory ṣé New Glory ti lọ́tọ̀ ni. Ọwọ́ ẹ̀kọ́ láyé bá ní ńlá ayé òkè bá ní láwọ̀ ẹ̀jẹ̀. New Glory sọ̀rọ̀ pé tó bá yẹ pé a jẹ ni sọ̀rọ̀ pé a máa jọ pin. Mo lọ tọ̀ ní ọba mi mo lọ tọ̀. Sọ̀rọ̀ pé tó bá yẹ pé a jẹ a máa jọ pin ni nísìnyí wọ́n ti jẹ mélòó ló lè dá padà ní 1 million yẹn. New Glory wo máa ti. Ṣé New Glory ń kọ́ ní àbẹ̀wò ló ń ṣe mo máa lè já ẹ̀ dànù. wọ́n mà tó kàn wá síbi tí ò sí ojú ìyá inú ẹ̀ kàn ṣe mi. Kábíyèsí kò sí náà ní sà. Èmi kò sí náà mo fẹ́ jẹ. Owó máa wọlé. Níjọ́ wo. Kí n ta àwọn ọjà mi lọ́la.
Má ti tàmú ẹ̀sẹ̀ lọ sọ́jà ní ọba. ẹjọ́ ẹni tó promise mi ní 300,000 12 ti lù ẹjọ́ this is 12 o'clock sharp gbọ̀ngàn. ó di ìgbà tí mo ní ìdí owó ní glory ó pa kínní ìgbà tá a fẹ́ pín 200,000 lánàá bójú ẹ̀ ṣe sharp. Wọ́n receive call ní kábíyèsí. bójú ẹ̀ ṣe sharp sílẹ̀ lélẹ̀ kí n tèmi pẹ̀lú receive call kí ló tó fi jẹ́ pé ìgbà tí mo ní ìdí help ló ń receive call. Ní ọ̀nà tó wọ́n máa gbà jáde náà ni wọ́n lọ. àwọn sápá generation people. Àwọn tó máa send owó fún yín náà lọ pé ọba. So Dr. Dre ayé ò bá ní láwọ̀ ẹ̀jẹ̀ ọwọ́ ẹ̀kọ́ láyé bá ní láwọ̀. Dr. Dre náà jápa. Dr. Dre mo ní kí lè fẹ́ ṣe sí mi fún mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí síbẹ̀ sí máa wá wò mí ní akébélù yẹn pa ni kò yẹ kó rí báyìí mo ti ṣẹlẹ̀ náà nìyẹn kílẹ̀ lè ṣe àbí ẹ mọ̀ pé tó inú ọba Solomon ò bá dùn inú gbogbo àgbáyé ò dùn ẹ gbà pé account number 30,400,31,258 kò sí 1 million wá kéré ni. gbogbo àwọn tí mo kàn gbé wọlé àti pé àwọn sápá people mo bá rìn tí mo sọ pé mo ń bá àwọn èèyàn rìn ó dìgbà tó bá tajà sọ ọjà ẹni fẹ́ dúró. ẹbí ọjà ẹni fẹ́ dúró dè. Kábíyèsí tá a bá tajà náà la fi máa rówó. ó ti yé mi. I'm a bit broke new. S would have been done something. Àríwá tẹ́ kí n broke. Ẹ jẹ́ $10,000 ẹ̀dá nìkan náà. Ẹ má worry. I know what to do. Gbogbo ẹ̀yin tẹ́ wá advice mi lálẹ́. Tẹ́ni kí lọ máa ta tẹ́tẹ́. Hello ẹjọ́ ẹ má béèrè any question lọ́wọ́ mi. Any amount ẹ bá ní ẹ ṣáà fún mi. Kí bí sáré owó fi jẹun láàárọ̀ lánàá tèmi. 30,400, 31,258. èmi tó yẹ pé mo ti gbàgbé ìyà díẹ̀díẹ̀ mo kàn wá from nowhere wá fún mi advice tẹ́tẹ́. so ó dẹ̀ ti fún ẹni ẹni nọ́mbà yẹn àbí. Rárá sà. kí ló dé dá ẹ dúró tó fún. Ẹ̀yin náà lè ní kí n má fún. mo ní tó bá fún mo náà pè mí mo ní mi ò kì í gbé kọ́ọ̀sẹ̀. Okay sà, ṣé kí n fún ní sà? anybody ló lè gbà ṣèbí nọ́mbà mi wà lórí íńtánẹ́ẹ̀tì. Okay sà. anybody bá pè mí mi ní gbé mi ò ráyè ẹjọ́. I have message in WhatsApp. Yusuf Quadri, I saw you. ṣé bíbí ilẹ̀ tí wàá ń sọ́ra yín ni ṣé bíbí jẹ́ ibi tẹ́ jọ́ ṣe vigilante ara yín. píntì pẹ̀lú Yusuf. ayé ò bá aládàáwò ṣe ọ̀rọ̀ ni ẹ tó ti rí sí láyé bá ń ṣe. But Ìtọ́ ni kábíyèsí.
tó bá yẹ pé ẹ ṣe giveaway báyìí viewers yín máa wọ 400 ni. lọ́wọ́ yìí nísìn kólúkàkù náà gbé bùkátà ayé ẹ̀ everybody gbé bùkátà ayé ẹ̀ everybody face life ẹ̀ tèmi délẹ̀ níṣẹ́ ààrẹ ní bá mi gbé so kólúkàkù kò face ayé ẹ̀ náà. ẹni tó bá tún bí i kó tó wá síbi kó sọ pé I need help màá ní kí sàpànà padà kó wá help ẹ lọ sọ́dọ̀ bàbá àbí ìyá ẹ àbí kó wá lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ mi ò kí ń help. I don't dey help people. Ó dẹ̀ dùn mí kó wò yẹn o. ẹni tó promise mi ní 300 kọ a ní 12 ti lù kàbí ẹ̀ ò sí bímọ nù. gálà náà ti tán lè yàbí ilé tó wà ní báàgì mi kọ́ wọ́n ti jẹ́. bóyá wo máa lọ anything tó bá wà ní fíríjì kó bá mi mu ebi ń pa ẹ̀mí ó dẹ̀ lè dogun nísìnyí tó inú bí mi. kí n pe máa lọ. ẹnu olúwa ṣe lóore o kó nawọ́ sókè ó ṣe mí yóò ó ṣe mí anyone kó bá ṣàdìmọ̀ pé máa mú ó jẹ́ yogurt ìdí yogurt yẹn sì wà ń bẹ̀. Okay, lose your language. mi ò gbọ́ ó níyàwó kan tí mo ní sí Òkèlùsẹ̀ nígbà mi ìmọ̀rúkọ lédì ẹ̀ mọ́ mo ti dóbò nínú ayé o mo níyàwó kan sí Òkèlùsẹ̀ nígbà ẹ̀ lédì ẹ̀ àwọn ọmọ Ondo State mo bọ́ sí tọ́jú ọkùnrin lédì ẹ̀ máa tọ́jú mi láyé yìí o mi ìrántí orúkọ lédì ẹ̀ mọ́. ṣówó ló fi tọ́jú yín ní àbóbò. àtòwò àtòúnjẹ gbogbo ẹ̀. àwọn ọmọ Ondo nìyẹn wọ́n ń dóyàtì. èmi tó dé ìlú wọn tí mi rò ó fi wọ mọ́tò wá sílé ó dẹ̀ lọ yá owó wá fún mi. káyọ̀ pé mo rí lédi yẹn nísìn ó yẹ kí fún ní 2 million naira mi kò mọ orúkọ lédi yẹn mọ́ ni. mi mọ orúkọ ẹ̀ mọ́ ṣé Kristana ni lédi yẹn wà lókè ìlú ṣẹ̀ báyìí ó ga. ṣé Kristana ni àbí Florence ó ti pẹ́ gbogbo ìgbà mo sì wà ní ìrìnàjò 100 ìlú àtẹyọ kan a sì ń ṣe revival káàkiri kì í ṣe Mọ̀dínà lórúkọ ẹ̀. Yes ó dà pé Karo ni ó dà pé ṣé Karo ni. ṣé ẹ ti lè dá mọ́ ọba. tí bá rí mo lè dá mọ̀. ẹ ká gbẹnu sí máìkì ńgbà ẹ ká fẹ̀rẹ̀ sí. I know you with bicycle. Where do you know me? Karo ṣé Karo lórúkọ ẹ̀ ni. èmi àti lady yẹn lọ ṣe program nílùú kan ó dà pé Ọ̀wọ̀ la tó wá ṣe ìsọjí yẹn mi ò rò pé mo lọ sókè ìlú Ìṣẹ̀ Ìfọ̀n láti pàdé kèmi àti lady yẹn bọ̀tọ̀ ọmọ Òkè ìlú Ìṣẹ̀ ni Ìfọ̀n láti pàdé
bóyá Caro White lórúkọ lédè yẹn o. Tàbí Caro Blue. Yankee for life. Ayaba Múrẹ́nikẹ́. Jọ̀ọ́ má bá mi sọ àwọn ènìyàn anybody tó bá ti tó wá advice mi wípé kí n máa ta tẹ́tẹ́ níbí kẹ́ bá mi sá ní blọọkì ẹ jọ̀ọ́. Yankee for life, God bless you. All the thing you lay your hand upon shall prosper. $3,400, $31, $2,580 ní o kì í ṣe 80 o. Àwọn asínwìn kan ti wá sórí life lálẹ́ yìí. Wọ́n ní kí mi lọ máa ta tẹ́tẹ́, mo lọ ta tẹ́tẹ́, wọ́n jẹ $1 million mi lọ. Owó yẹn dẹ̀ ro mi lára látàárọ̀ wàláì. Ọba, wọ́n ní kẹ́ bá wọn kọ́ church àwọn sà. Ṣèbí èmi ló bí tí fẹ́ bá kọ́ ṣọ́ọ̀ṣì. Mo ní mo jẹ gbèsè, ó bá mi sọ pé kí báyìí kọ́ ṣọ́ọ̀ṣì. Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? Wetin do me so? Ṣé kí ni táwa lọ lọ́jọ́ yẹn rí? Àbí mi? Wetin cause the matter? Tẹ́nibọ̀dì bá tó wà ẹ́ sùn. Tẹ́nibọ̀dì bá tó wà ẹ́ sùn tẹ́tẹ́ fún mi. Mi ní fojú rewọ ẹnìyẹn. Èmi tó yẹ pé mòdù mi ti dá látàárọ̀ ẹ kàn wá from nowhere ẹ̀ wá bá mòdù mi jẹ́. Mi ní ìyá òun tó fẹ́ tọrọ. Iṣẹ́ wo ni mo fẹ́ ṣe é sì tó fẹ́ fi rí $1 million mi padà? So easy. 1M. Wá wó mà wó you are disturbing me. Èèyàn ṣe life orí àbó kó tó lè rí $1 million. Ọba ẹni tó sọ pé òun máa tẹ owó tó bá di 12 yẹn kí lórúkọ ẹni yẹn? Torí 12 ti kọjá. Ṣé o fẹ́ lọ fi tipátipá wọ ọ̀lọ́wọ́ mà lọ́wọ́? Tó tí o. Wọ́n wọ́n ilé tì ní. Ṣé láìtàn sí wà ń lu yìí ní ọba? Ìyá máa dákọ́ láìtàn lè fi. Ìjọba máa gbọ́ láìtàn, ìjọba máa gbọ́ ìjọba máa gbọ́ ẹni pọ̀lì láìtàn. Ọ̀sẹ̀sẹ̀ yóò tán. Àná ni mo ìpín owó fún yín níbi at least kò yẹ kó yìn jẹ mí lénìí. $1 million wá jẹ́ kékeré nínú owó ni. Anybody mo pè tó bá tó advice mi lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ mà ní kí Ṣàngó pa. Mo ní mi ta tẹ́tẹ́ wọ́n sí dandan ni.
àwọn ọ̀tá mi ló pọ̀ ní comment section yìí. Can play one more. Jẹ́ kí n gbé àwọn aláàánú mi wọlé. Bóyá a rí oore tí wọ́n lè ṣe fún mi lórí ọ̀rọ̀ owó mi. Ọba Àgbáwo. ọba ẹ fọ́ọ̀dì àǹdí ni o ọlọ́run. Kí ni mo tún ṣe? Ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ilẹ̀ tó fún wa pé ẹ̀sán lánàá pé ẹ ti disbantle group yẹn pé ta tẹ́tẹ́ mọ́ kò sẹ́ni tì kí ló dé wá padà lọ. Wàá sóríire. A ní lálẹ́ iṣẹ́ ibi ìṣẹ̀lẹ̀ nìyẹn kan wọlé wá wípé ọba wípé lọ ta gógó lọ sí gbá lọ sáwo lọ sí kíní kan bí spirit oníkan wọ̀ mí nínú gàkà wípé ó yá lọ bí wọ́n sì fà wọ́n bó ṣe lọ nìyẹn bó ṣe tún jẹ́ wọ́n mi lọ nìyẹn. Ọba àná ẹ̀yin là àwọn kan ṣe yín là wọ̀ ẹ̀ lọ́ba sọ pé ká má ṣe nǹkan tẹ́wọ́n ní ẹ̀ ní ṣe nǹkan wọn à ní ṣe nǹkan yẹn à ń fọ́lọ̀ yín so ẹ má jẹ́ ká máa ṣe ẹ má yẹ ká máa ṣe méjì kò dáa. last mi ni mi ò tún ta mọ́ sẹ́ ẹ̀. mo lè sọ lánàá náà nìyí náà a ní kò ní ṣẹlẹ̀ mọ́sẹ̀ ẹ̀yin ẹ̀kan gbà mí nínú ilé iná ẹ jẹ́ kí mi bọ́ nínú 1 million lé iná tí bá ti bọ́ sẹ́ mi padà síbẹ̀ wọn sẹ́ jọ tí bá ti padà síbẹ̀ má ṣàánú mi mọ́. ọba ọgá ọlọ́run mo kàn wá ń gbọ́ ní dáadáa ni pé wọ́n ní ṣèbí the same thing tó bá sọ fún mi lánàá pé ok àwọn yọmí dànù nínú kíní pé anybody ò gbúdọ̀ ṣe mọ́ mo ní èmi ṣẹ̀ṣẹ̀ dé láti ní iṣẹ́ mo tún wá ń gbọ́rọ̀ yìí mo ní kí ló ṣẹlẹ̀ ó bá kẹ̀. ó wá lá oògùn fún mi ní kí bọ̀bọ̀ yẹn sẹ́ fún mi ní pé ó yá sáré lọ mú kan fi àwọn èèyàn sílẹ̀ ní orí life mo kàn sáré lọ ta ni 1 million kan lọ vai bí pé oògùn burúkú ni bí pé àwọn sport bet ní wa. ọgá o ẹ má wọrí ọlọ́run á di ẹ má wọrí lágbára ọlọ́run ẹ ti lẹ́yìn ní ṣe mọ ẹ má ṣe mọ ẹjọ́ tó ọlọ́run. láyé mi ò ní ṣe mọ́ sẹ́ bọ̀ kí wọ́n ní ìrẹsà ìpè padà lálẹ́ gangan ni kókó báyìí. ẹ á pè àwọn èèyàn wà á pè ọlọ́run ẹ má wọrí àwọn náà á support mi. ó dáa ẹ ṣe kò sí bá kánú bàmí ti wà lọ́wọ́ yín already. lágbára ọlọ́run ọba. àwa máa retí thank you. ẹ má ṣe kiri ìmọ̀lẹ́ wá ti ṣe ní àwọn fọ́lọ̀ yìí ni o màá fọ́ gọ̀tẹ̀ yìí tá à ń fọ́lọ̀ tẹ́ńtẹ́ àyẹ̀kú àlọ́ sí lẹ́gbẹ̀ẹ́. kò ní ṣẹlẹ̀ mọ́sẹ̀ tó bá ti ṣẹlẹ̀ kẹ́ má ta sí mi mọ́. ok good wà ẹ jẹ́ àmì ńgbà yẹn ṣe. ọ̀dà wait and get. So láyé anybody tó bá ní kí tuta tẹ́tẹ́ Ṣàngó máa pa mi ò tẹ́ fẹ́ gbọ́ létí mi mọ́ mi ò fẹ́ gbọ́. Yes. wọ́n gbọ́. mo fẹ́ béèrè pé ṣé mo lè sọ̀rọ̀ ọba. Sọ ọkọ̀ tó fẹ́ sọnù. ṣé mo lè béèrè nǹkan tí fẹ́ béèrè. Continue. mo fẹ́ béèrè nǹkan ṣé mo lè béèrè ọba mi. béèrè ìkàdé fẹ́ béèrè sẹ́ẹ̀. ok mo fẹ́ jẹ́ ti yọ wá kó ní moderator ní ọba. mi ò fẹ́ rí yín mọ́ sẹ́ẹ̀ ẹsẹ̀ yóò dáa. láti ìgbà tí mo fi ń sí moderator láyé mi ò ti ní ìtumọ̀ mọ́. láti ìjọ tí mo ti dá nìkan ṣe moderator mi wọn ò jẹ mí rí. láti ìgbà tí ẹ ti kó ẹsẹ̀ rédèrèdè wọnú pálásì yìí wá òun náà ti jẹ mí. ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣe moderator mi ẹ lọ fọ orí yín kẹ lọ fọwọ́ yín èkúta wà lára yín. ọba ẹ mà ṣe jẹ níjọ́ tẹ pín owó fún gbogbo àwọn ọmọ palace tẹ jẹ tẹ pín owó fún everybody wọn. ẹ ò sí ní moderator ń gbà yẹn. àwa ní moderator o àwa moderator o ẹ bèèrè lọ́wọ́ láìtọ́ àwa moderator tó gbóyún jẹ. ìgbà tí mo ń jẹ mi ò gba advice lọ́wọ́ anybody ìgbà tẹ kó wọnú ayé mi ni wọ́n bẹ̀rẹ̀ sí ń jẹ mí so mi ò fẹ́ ta sí anybody mà kó kàkún wà lórí ọwọ́ ẹ̀. ẹ jọ tó Ọlọ́run gbogbo ẹ tẹ́ wà ní comment section ẹ ṣàánú mi only 100 naira only 100,000 bá mi send only 200 ẹ má yẹ kí bí lù mí pa mi ò ní ta mọ́ ìjọ tí bá ti ta kẹ́ dájú mi kanlẹ̀ ṣe kẹ́ dájú mi kanlẹ̀ owó yẹn ó dùn mí gan o ẹnìkan ló promise mi 300 lẹ́ẹ̀kan yá ọ̀rẹ́ send account number sir okay
30 400 31 258 First Bank. 30 400 31 258 First Bank. Mi ò ní ta mọ́ sẹ́. Ìjọba bá di gbọ́ pé mo tún ta. Ẹ má ṣàánú mi, ẹ jẹ́ kójú mi bó. 30 400 31 258 First Bank. Adélànà Adékúnlé ló máa wà lórí ẹ̀. Ẹ ṣáà bá mi dájọ́ bó jẹ́ 50,000 bó jẹ́ 100,000 ó máa pé. Tí 1 million bá lè pé mi ò ní ta mọ́ sẹ́. Ó pé kò gbé gan mi ò ta mọ́. Ẹ̀mí ló mo fẹ́ sìn dáza ṣe dáza náà bá mi ń kọ yìí 30 400 31 258. Aláàánú lèmi náà kò yẹ kí máa jìyà. Àdùnní of London ó pẹ́ tí mo ti rí ẹ mọ́ wọn náà dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ẹ má wò mí níran. Má ṣe èmi tí mo ti repent tí mo ti lọ dìṣó gbogbo gúrùpù tẹ́tẹ́ tí mo dá sílẹ̀. Ọba mẹ́ka lẹ́sàn. Mommy, what's going on? Obviously, give me love with number one. Let's share in this territory and check where you me. 30 400 30 400 31 258 First Bank. Bobby, what's going on, Bobby? Ìwọ tó send 100 naira yìí wà san kú ni. Ara máa pa ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbá. Bó ṣe bá mòdù mi jẹ́ yẹn ọ̀ràn bá mòdù ẹ̀ jẹ́. Aláìní ò ní rí ẹ. 2025 aláìní ò ní rí ẹ. Bó ṣe send 100 naira sí mi. Kìsàgó pa ẹ́ dànù. Kìsàgó pa ẹ́ dànù. Ọba mi ẹni ẹ lórí ká tẹ àkáǹtì àwọn mo tag látara. Inú ń bí mi. Wàá lọ fún mi ní 100 naira for what? Irú àrífín òfòwò ni. What's going on? Kí ló tún ṣẹlẹ̀ lálẹ́ ọba mi? Wọ́n máa mi ò ráyè ẹjọ́ mọ́. It's okay. Olúkà kò face àgbélébùú ẹ̀ dáìsọ. I'm so sorry, but don't forget I love you, sir. Love yourself. Àwọn ọwọ́ epo pipu. Ganil Timothy ó fún wa ní 1,000. Wàá rí bá ti ṣe wà rọ́nà gbégbà. God bless you. All the things you lay on upon are prospered. 1,000 owó náà ni. Okun 900 and okun 900 and kìíní kan. Èmi. Ọba. Ní glory kí ló ṣẹlẹ̀ sọ́ba mi? Ẹni tí ò lè tán ìṣòro mi kó má béèrè nípa ìṣòro mi kó má bàa gbè pé o. Orúkọ àwọn kò tó sáyé ẹ o. Ẹ tó bá lè tán ìṣòro ènìyàn ló ń béèrè lọ́wọ́ èèyàn pé kí ló ń ṣe ẹ o. Ẹ tó lè rẹ̀ èèyàn lẹ́kún kó má béèrè lọ́wọ́ èèyàn pé kí ló ń ṣe o. Wọ́n bá dìrí pé nípòdì ìlú lára ń kan mí o. Bọ́ mi kò sí nǹkan tó lọ́run lè ṣe. Ẹ̀wọ́ lọ́run lọ́kẹ́ lọ́jọ́ máa sí. So physical something là ń sọ kì í sọ̀rọ̀ Ọlọ́run ló kàn yín. Ọ̀rọ̀ owó là ń sọ. I don't want to know. What I need is money. That is all. I need 1 million naira. That is all. Baba mi for what, sir? Moderator sí lọ́wọ́ New Glory máa kó yọ owó máa dànù. Kò sí lọ́wọ́ mi bá ti yọ wọ́n sílẹ̀ ńlẹ̀ kò sí lọ́wọ́ mi. Wọ́n ní mi láì ariwo. Má pariwo sí mi létí. Ẹni tẹ́ fẹ́ gbọ́ ìṣòro ayé ẹ̀ tẹ́ fẹ́ fi sí ẹ̀yẹ lẹ́ ń wá kiri. Ẹ̀yin aláàánú mi 30 400 31 258 First Bank. Ẹ má ro tiwa mi ò mọ̀ pé mo burú mo mọ̀ pé mi ò dáa mo mọ̀ pé ẹ̀hàn náà ni mí. But ẹrù ti ẹ̀kọ̀ọ̀kan tí mo fi máa ń dà yẹn àti bí mo ṣe máa ń dùn yín nínú yẹn ẹ ṣàánú mi. Ẹ má yẹ kójú mi bó. 30 400 31 258 ẹ kàn ṣàánú mi wípé wẹ́ ẹ má yẹ ká bá mòdù má nìyí jẹ́ ẹ jẹ́ ká tún mòdù ẹ̀ sí padà 1 million ẹ̀ dùn mí gan má yẹ ká parọ́ tán ó bá mi níbi tí ò dáa dùn mí o
orí kan fọ́ mi ni. Ó mà ṣe o. Mo dẹ̀ ti repent nínú kíní yìí o. Wá from nowhere. Wá advice. Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? Wetin do me so? Woman to promise ẹni tó promise mi ní 12 o'clock kò sanwó kò fún mi lówó. Bóyá o lè rán ni I don't understand you. Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? Wetin do me so? bí ó ti gbàgbé sùn lọ ni ọba ó lè ti gbàgbé sùn. Elébi lẹ́ni yẹn kò rí sí. Èwo ni 12 o'clock? Ẹ lọ́ fẹ́ fẹ́ràn lówó tó máa ń sọ pé 12 o'clock. Ó dùn mí o. Ẹni tó bá ní nǹkan sí kò sórí mọ́. Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? Wetin do me so? Wetin cause the matter? So, New Glory. Pẹ̀lú ìgbésẹ̀ tó dá mi sí ibà ìwò dẹ̀ ṣúọ̀ wípé inú mi máa dùn sí ẹ láìsan nínú owó. Ó dẹ̀ ṣọ́ pé inú mi máa dùn sí ẹ, inú mi máa yọ sí ẹ mi sọ. Nígbà tó jẹ́ pé jẹ́jẹ́ mi ni mo jókòó tó sọ tí mo sọ pé kó bá mi yẹ̀ wò tó sọ fún mi pé kí lọ bá mi àjẹ pé èsì báwò o ti ń pàtẹ́ báwò tó ń gbàdúrà rẹ lòdì. ọba mi má bínú kò fẹ́ béèrè kó ṣe nǹkan lọ ṣé ẹ jẹ abẹ́ ẹ jẹ. mi ò àní wọ́n jẹ ní $1 million. Wọ́n jẹ $1 million mi. ẹ sọ pé ẹ jẹ ti méjì pé ẹyọkan yẹn ó wá iye ò wá jẹ ẹyọkan yẹn lè bá ti máa play. Hear me. 3 million. Wọ́n bá jẹ $1 million ní sáwọn mi ráyè jù. Fún mi láyọ̀, ta ni fún mi láyọ̀? Ta ni fún mi? Wọ́n máa ti rí sí 50,000 naira. Màmí nínú tàná náà ni. Owó kí ni tèmi pẹ̀lú? Mama, ṣé o fẹ́ fún mi lówó ni àbọ̀ wá rojọ́? No, I don't like to see you look bad, sad. You know I love you, Obami. With 50K, Abby? Obami, that's the remaining money in my account. I have to just send it to you. Okay, God bless you. All the things you lay your hand upon and prosper. Owó yẹn kún èlò ẹ̀. 49,000. Oh yeah, New Glory, send the 300,000. So ìjọ mi máa tó advise mi kí lọ ta tẹ́tẹ́ mọ́, please. Ta ni Clevy yìí? Tí ṣòkòtò ọba lẹ̀ yìí. Ò ní lè sọ̀rọ̀ níbí mọ́. Àbá mi tẹ̀fẹ́ lọ mute ẹni náà, máa rí pé mi lè mute ẹni náà mọ́. Very block ẹ̀ dànù. Mi ò fẹ́ rírọ àwọn èèyàn dáadáa ni. Lack of no respect. Àfáàdẹ̀ kìlọ̀ fún mi tó pé kí n má gbọ́rọ̀ sí New Glory lẹ́nu. New Glory ló fi mí lọ́kàn balẹ̀ tó ní òun fàtẹ̀sí bá. Nígbà tí princess gan náà rí pé sápá mú mi lé ní ó kọ̀kọ̀ wá sókè. Ọwọ́ epo. Ó máa lágbára o. Ayé mà níkà o.
ayé mà níkà o. Adelove owó náà dà. kábíyèsí sá ó máa wọlé Nígbà wo tílẹ̀ bá mọ́. ṣé yẹn la fẹ́ dúró tì rédèrèdè ilẹ̀ ọtí ìmọ̀ this is 12:30 yẹn la fẹ́ jókòó tì ní. ilẹ̀ bá mọ́ ilẹ̀ ọtí ìmọ̀ báyìí. ó mọ̀ ẹ́ máa padà gbèpè lọ́wọ́ mi kéde tó pera ní princess o ò dẹ̀ gbéra ẹ lọ sínú èjì nìkan lọ kí èjì lọ rin ẹ ara ẹ nídìí massage ọkọ̀ tí massage ẹ ní í ṣe pẹ̀lú ìgbésí ayé tèmi. ṣé ayaba múra ẹnìkan sì wà bí ta ló fún mi ní gift bí ta ló fún ní gift. Princess Anita go mọ́ṣúárì náà. àwọn kọ́mẹ̀tì rídìrídì pọ̀ bí. kí ni mo lè ṣe yìí o tí mo lè fi get 1 million mi padà yìí o. iṣẹ́ wo ni mo lè lọ sí lọ́la yìí o. ẹjọ́ anybody tó bá mọ̀ pé òun fẹ́ jáde lọ́la mo máa ń ṣe kábúkábú ẹjọ́ tó lọ anywhere tó bá fẹ́ lọ máa gbé ẹ lọ anywhere tó bá fẹ́ lọ anywhere within Lagos Ìbàdàn Abẹ́òkúta Oǹdó Ọ̀yọ́ àkàkárí mo máa ń gbé drop mo lè wá fi mọ́tò ẹ gbé ẹ mo dẹ̀ lè fi mọ́tò tèmi gbé ẹ. bá ní kí ṣépè fún bọ̀bọ̀ tó wá fún mi láàdváìsì gbogbo orí mi kàn fọ́ mi látẹ̀kàn. èmi ti repent tí gbogbo ìgbẹ́ mi ti ń rọ̀ tójú mi ti ń tutù tí mo ti fáìn wọ̀ ẹ̀kan wá from nowhere. àti tó pera ní new glory nǹkan tó bá fojú yín rí. ọ̀tọ̀ ni o gbogbo ẹ̀kẹ́ ọba mi ti ń yọ tẹ́lẹ̀ o láì bá fẹ́ sọ ẹ̀ràn yìí sá bá fẹ́ sọ vision yìí tẹ́ bá mọ̀ bí tẹ́ fẹ́ sọ sí tẹ́ bá sọ vision yìí wá sọ́dọ̀ mi kí ló máa ta tẹ́tẹ́. gbogbo àwọn tó send request yìí kí ni wọ́n send request fún. tèmi lẹ́yìn tó ń jẹ mí ní ìgbà tó ń fẹ́ pín owó lánàá kò sí kọ́ọ̀lù èmi ló fi ń dọ̀wẹ́kẹ̀ lórí láì fóònù yẹn tó fi ń bọ́kọ ẹ rẹ́rìn tó ń jọ dóra wọn tó ń jọ sí kámẹ́rà dáhùn yẹn ó fi gbèsè ayé mi sí yẹ̀yẹ́ máa wọ̀ ọ́ tẹ́ni bẹ́ẹ̀gì lójú gé wọn arúgbó. tẹ́ni bẹ́ẹ̀gì lójú igi aró ewé láìpẹ́ má wọ̀rí ojú ẹ̀ máa padà bó. ọba business partner mi ló pè mí ọba business partner mi ló pè mí èmi ò kí ń ṣe camera down ọba mi kì í ṣe camera down káàdì máa ń camera down ni màá ti rọ́kọ̀ láti jọ enjoy káàdì máa ń camera down ni ọba màá ti rọ́kọ̀ láti jọ mi ń ṣe camera.
wàá máa béèrè pé kí ló ṣe. Kí ni mo tún ṣe? Kí ni mo ṣe ọba? Gbèsè tó dá mi sí tó fi sanwó. Gbèsè tó dá mi sí. Mi ì dá yín gbèsè ọba láàrin èmi àti yín. Ta ló wà ẹ̀sùn fún mi pé kí lọ ta tẹ́tẹ́? Ẹ mọ̀ pé mi ì dá yín ní gbèsè. Mo sọ fún mi léèyàn máa fún yín lówó, ẹnìyẹn fún mi, ó fún yín lówó. Mo ní ẹ máa jẹ ẹ jẹ. Bókà ìpè kan nínú tíkẹ́ẹ̀tì yín. Kì í ṣe kan gbogbo ẹ̀ ló lọ. Ìkankan kọ̀ wá. Gbogbo ẹ̀ pátá ló lọ. Ẹ bá fún wa pé méjì wá mẹ́ pé ẹyọ kan ló bàjẹ́, bẹ́ẹ̀ sọ fún wa ń bílẹ̀ kan ọba. Gogo méjì mi ò dẹ̀ ta gogo méjì, gbogbo ẹyọ kan tó mo ta. Gbogbo ẹyọ kan tó mo fi ta mo fi jẹ. Mo ṣáà mọ̀ pé ẹ̀jẹ̀ mi gan mú ọlọ́run ẹ sọ fún ọba mi lórí láìfù mi pé ọba ti jẹ. Èmi ni mo kọ́ wá kí n congratulation, èmi ni mo kọ́kọ́ wá wọ inú dé èmi tí mo wá kí n congratulation. Ṣé ọba mi ní fa tẹ̀síbíù yìí, mo ò ní fà fẹ́yàn kó má jẹ, mi nítorí èèyàn fà láàrin èmi àti ẹ mọ̀ pé jẹ tíkẹ́ẹ̀tì nǹkan ló bàjẹ́. Mi ní sọ̀rọ̀. Sórí inú òkè pẹ́ bí mi, mo ní wọ́n jẹ $1 million mi wó mà yìí. Wọ́n sọ fún mi pé wọ́n fàṣẹ tí ó gé ẹlẹ́kan. Tẹ̀síbíù tí ò fà sára kí sápákó nínú ayé ẹ̀. Dèrèdè. Ọba mo wà ní láìfọ ọba Ọlọ́run. Congratulations to me. Secretary ṣe ti parí níbi ìkíjà ìdànù. Oh, sorry. I'm so sorry, sir. Official Dame. Okay, official Diamond. Official Diamond. I'll mute my king. Create a send request. Dànù. Ọlọ́mọ mute. Ọba mi, ó dà pé ti yọ micro moderator. Ọlọ́mọ mute ẹ ní comment section. Bá débi tó bá mute. You get there, if you mute, if you don't go straight to the point, it's a sin. You don't have time for that. I'm coming down. Big K. Big K. Big K. Thunder Sports. Yeah, kálẹ̀ kí ni ìbéèrè yìí sà? Mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ọba kó lé tó fi jẹ wọ́n bẹ́ẹ̀ yẹn ni. Tẹ́tẹ́ ni. Ṣé sport lẹ gbé ni ọba? Sọ pé wọ́n dá yìí ó ní tẹ́tẹ́ ni wọ́n ti rí Standard Sports. Àròyé ò kágbọ̀n point. Ẹni tó bá ti lè ràn mí lọ́wọ́ kó má béèrè question lọ́wọ́. Ọ̀gá mi sà, Twile. Welcome you sir. Kí ni ìbéèrè yìí sà? Okay, kí ni ìbéèrè yìí sà? Mo ò ní ìbéèrè, mo fẹ́ sára fún ọ̀gá mi ni láti Ìlọrin mo ti ń sọ̀rọ̀. Wọ́n ṣe jẹ ọba ni. Àwọn ojoojúmọ́ ni mo máa ń sára fún wọn cause gbogbo nǹkan tó ń sọ fún our youth ṣe ló ń ṣe wá láǹfààní. So àní fi kú. Mr. LP. LP. Ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín sà? Kí ni ìbéèrè yín sà? Mr. Asumo. Mr. Asumo.
T-boy ẹ káàbọ̀. T-boy ẹ káàbọ̀ sà. T-boy ẹ káàbọ̀ sà, Mr. Mutiu. T-boy, Mr. Mutiu. Mr. Olamilekan, T-boy, Mr. Mutiu, Mr. Olamilekan. Ọba. Ó máa yí dandan ní kí dá lóhùn kó tó sọ̀rọ̀ ni. Say what you want to say. Ok. Mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé ṣé ti bá sẹ́ǹdì tó ka mọ́ mi lọ́wọ́ ṣáà lè sọ pé ó kéré jù. Send any amount. That's all. Ok. Ẹ máa rí. Bukola ọwọ́ epo. Ẹ káalẹ́ ọba. Ẹ káalẹ́ sà, kí ni ìbéèrè yín sà? Ìbéèrè mi ni pé wáyé táwa èèyàn dúdú fi nígbàgbọ́ nínú Jésù àtànábì ju ìṣẹ̀ṣe tiwantiwa lọ. Kí ni ìbéèrè yín sà? Oya tag standard sport yẹn kó fún ní àkọ́nọ́bà. Èmi mú wá sínú WhatsApp yín tí mo sọ pé kẹgbẹ́ Chelsea gógó Atletico gógó. Bá mi send àkọ́nọ́bà mi sí um, 30,400, 31,258, First Bank. standard sport Adékúnlé Adélànà. Mo ti tá àgbọn sà. standard sport ẹ bá mi send àkọ́nọ́bà mi sí. 30,400, 31,258. Ọba done. Mọ̀tìrì, God bless you all the things you lay your hand upon shall prosper. So okun èlò bẹ́ẹ̀ yẹn 20,000 ti wọlé bẹ́ẹ̀. Amen. Secretary okun èlò. That's 71,000. Ó kù 930, 29,000. Ṣé àwọn tó pèrè àkọ́nọ́bà ṣé wọ́n ti rí? Mo ti sẹ̀ǹdẹ̀ sí wọn. Standard Sport. Ṣé ká máa pa àkọ́nọ́bà yẹn sí? Standard. Confirm àlàyé. Láti yóò ti débí o. Ọwọ́ epo ẹ káàbọ̀. Mo ní ẹ káàbọ̀ o. Ọba mi kábíyèsí sà. Ẹ pè mí lọ́wọ́ epo, kí ni mo ṣe ọba? Ọwọ́ ṣe kọ́kọ́ o. Dáadáa ni. Anybody láti sí ń lọ. Anybody láti sí ń lọ. Anybody láti sí ń lọ tó bá ti tó wá sókè kàbó sọ vision. Tẹ́tẹ́ sí mi pé máa ta tẹ́tẹ́ àbó òun rí pé máa ta tẹ́tẹ́ pó kàn fi ṣeré lásán kò rán mi létí nínú ọmọ palace kò ní wọ palace yìí mọ́ because tẹ́tẹ́ ó máa ń bá mùdù mi jẹ́ gan mi ò dẹ̀ fẹ́ ta mọ́
mi ò dẹ̀ fẹ́ kẹ́ni bọ́dí sọ̀rọ̀ nípa tẹ́tẹ́ létí mi mọ́ mi ò fẹ́ gbọ́. ọba mi o. Say anything about tẹ́tẹ́ in the ear of King Solomon is a taboo. Link Glory ṣé wọ́n ní kò pè mí pa ni. When you want to talk, hello ọba mo fẹ́ sọ̀rọ̀ wà á dẹ̀ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ sí dandan ní ọba mi ò ọba mi ò ọba mi ò mọ ọba mi ò sá ṣé mélòó mú kí n dáhùn ṣé kẹ́jẹ̀ mi lọ gbẹ ni. What do you want to see? Say what you want to see. Time is going. ọba mi bí ṣe máa ń pè yín ó máa ń dùn mọ́ mi ni ẹ má bínú bí ṣe máa ń pè yín ó máa ń dùn mọ́ mi ni ẹ má bínú. Ó yá ọba mi. Go straight to the point woman. ok n fẹ́ ní kí bá yín ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún madam Bukola so bí ọ̀nà lè bá rí nǹkan ṣe sí sọ. Jọ má kó eléyìí sí wàhálà eléyìí ò ní ṣe tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ wá àdúgbò yìí ọlọ́ọ̀sẹ̀ ń gbàdúrà díẹ̀ díẹ̀ ní máyà lọ kó ọ̀pọ̀ bá ìgbésí ayé ẹ̀ ọ̀rọ̀ àfilẹ̀ sáyé ẹ̀. Ẹni tó bá rí ṣe kò sòrò mọ́ ẹ̀rí background ilé ẹ̀ ni ó ti jí pẹ̀tà ẹ̀rí kan tó fi ṣe window ni. So ó manage ayé ẹ̀ ní rọra fi sílẹ̀. Má ṣe o mi ò máa padà rí Yankee for life. Dr. Dre náà fi mí sílẹ̀ pẹ̀lẹ́lẹ́dà mi àyàbá ẹnikẹ́ni náà sọ pé kí ọba Solomon máa bá yí gbogbo wọn yarí mọ́ mi lọ́wọ́ wípé o ò ní bọ́ nínú iléeṣẹ́ ayé tó tó àkàmàrà kò yẹ kẹ́ ṣe báyìí fún mi o yẹ kẹ́ ṣe báyìí fún mi rárá tọ́ at least mi ò tí ì fọ́kọ̀ ọ̀pùrẹ́ láti ìjọ tí mo ti délé ayé gbogbo bọ́n ṣe jẹ mí tó látijọ́ mi ò tí ì wá síwájú rí pé kẹ́ ràn mí lọ́wọ́ $1 million yẹn ó ní rí tó fẹ́ fi sọ pé tó fẹ́ fi gbowó yẹn padà because owó yẹn ní plan owó yẹn ti ní plan orí mi kàn fọ́ mi látàkàn. Òní bí Bukola ṣe fi mí sí ẹ̀yẹ obìnrin gbọ́kùnrin wá sílé wọ́n fi mí sí ẹ̀yẹ ní background. ọba mi ò fi ń ṣe ẹ̀yẹ o mo wo tv ni ọba mi ò fi ń ṣe ẹ̀yẹ. Ó fi ìṣòro ayé mi wo tv. ọba o mi ò fi ń ṣe ẹ̀yẹ ọba. Ó fi ìgbésí ayé mi wo tv nígbà tó gbọ́ wípé ìgbésẹ̀ wà lọ́rùn mi ó ń fi ìgbésẹ̀ só yẹ kó máa wo tv só yẹ kó rí tv. ọba mo ti pa ẹ má bínú sà mo ti pa ẹ má bínú. Só yẹ kí funfun eyín yẹn kó bọ́ ìta só yẹ kó rẹ́rìn. Ìgbà tí mo pè é lọ́wọ́ epo lẹ́ẹ̀kan wọ́n ní mo burú so gbogbo ipò ọba Solomon jẹ gbèsè $1 million tó yẹ kó wo gbé báwo mo ṣe lè rán màní lọ́wọ́ o ọ̀nà wo ló lè gbà yọ báwo ló ṣe lè jáde. mi ò gbọ́ báwo ló fi ṣẹlẹ̀ ọba. tí wọ́n bá ṣàlàyé fún ẹ ṣé o máa lè ṣé ẹni tí èèyàn bá lè ràn lọ́wọ́ kò kì í gbọ́ ìṣòro ayé ẹ̀ ṣé kó máa ṣàlàyé fún ẹ. Ṣé o lè ṣèrànwọ́ tó bá mọ̀ pé o lè ṣèrànlọ́wọ́ tó bá gbọ́ tó bá ṣèrànlọ́wọ́ kankan wo olùgbàdé ayé kì í ṣe kó kàn gbọ́ tán kó wá máa fi wá sí ẹ̀yẹ kó má rí kankan ṣe sí mi ò fẹ́ gbọ́ ọmọ yìí kí ló ń ṣe ẹ́ ọba you get paper yes mo ní paper ẹ̀ náà I have paper. Drop it. PayPal mi. Kí ni PayPal yẹn náà? Ọba Solomon kí. ọba mi pépà ẹ ní sínú ọba yín ṣí lánàá yẹn ọba mi ẹ ní àkáǹtì ẹ ní ẹni kọ́ pé kátà ìpè sí mi. ẹ wò lórí fóònù mi gan ọmọ tó lọ́gbẹ̀ lọ́rọ̀ mi.
ẹni tó ń béèrè PayPal mi yẹn. ẹni tó béèrè PayPal mi yẹn kó mẹ́sẹ̀gì mi ní WhatsApp màá send ẹ̀ sí ní WhatsApp. àlejò ìjà wo ló ìjà. so Bùkọ́lá o sì ń wo fíìmù o sì ń fáyé mi náà wo fíìmù lọ àbí. wọ́n kàn béèrè ní o o sì fi ìgbésí ayé mi wo fíìmù lọ. It's a question on mute.
Woman, I wait on mute. Yọ̀ọ̀ra kó padà wọlé àgbọ̀ ẹ mọ́. Supplement tó ń lò yẹn dà jẹ́ kí n wò. Orí èlò ló ń ta supplement náà. Ṣé supplement yẹn dájú àwọn ó jù àtọ̀ sáwọn eléyìí. Ṣé ẹ ò lè mute kẹsọ̀rọ̀ ní kàbí kí já yín dànù mí màá ráyè gbogbo eléyìí. Wo ni kò máa mi orí. ẹ má bínú mi mọ̀ pé mi tí on mute bẹ́ẹ̀ ni supplement ẹ̀ lóríṣiríṣi ni kò dẹ̀ kí n ṣe ẹyọ kan. Ilé ìtẹ́ ń lò yẹn iṣẹ́ ìwọ̀n náà lọ́gbọ́n sí. Ó máa yẹ kí èèyàn máa dán kí èèyàn máa glow even nínú òkùnkùn ẹ máa dán ni ẹ máa glow. Gbogbo àwọn ilé ìtọ́jú àlọ́kọ́ padà sí. It is not only vitamin E. TikTok. Actually, making your universe. Kí ni ọ̀sẹ̀ rẹ̀? Lọ́gìn ni ẹ̀kọ́ sílẹ̀ lórí iṣẹ́. Ọba mi. Standard spot ní orí owó tẹ́sán ìdíṣẹ́. Jẹ́ kí n lọ wo app náà. Àwọn gbogbo àwọn tó sọ pé àwọn sẹ́ǹdì owó èmi ò rówó wọn. New Glory. Ọba mi o. Ṣé wo ní àfẹ́ ní fámìlì rẹ̀? Kí lẹ sọ? Ọ̀rọ̀ ayé ẹ̀ níta. Ọ̀rọ̀ ayé wọ́n ẹ̀ kú. Lẹ́sìn tí jáde ní owó fún. Ọ̀rọ̀ ayé mi ò ká ẹ lára. Ọba ó ká mi lára sàbọ̀ background mi pariwo ni sà ẹ má bínú sà. So wo wà níbi iṣẹ́ background ẹ pariwo tó wà nínú ilé náà background ẹ pariwo. Every time background ẹ pariwo àbí. O ti jẹ́ tán lálẹ́ ìgbàgbé bó ṣe ṣẹlẹ̀. Rárá sà ọmọ yìí náà lè sọ ẹni pé ìṣòro ayé mi pọ̀. So ṣèbí fíìmù ló ń play tó fi sọ fún mi pé background ẹ pariwo kí ló fi àti fa background ẹ pariwo. Kí ni reason tí background ẹ fi pariwo? Ìgbà tó mọ̀ pé ó fẹ́ wo fíìmù kí ló wá ṣe lórí live. Ẹ má bínú ọba mi bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ náà ni mò ń dá yín lóhùn sà ọba mo wà pẹ̀lú 100 sà 100 fún yín ọba. Kí ló dé tí background ẹ ń pariwo nígbà tó wà nílé ni mo béèrè. Continue.
pa òríwèé ni àjọ òwe. ẹ̀yin tó nílé ayé ẹ̀yin